màmá à ń gba machine lọ́wọ́ àbókí tó kàn jẹ́ Musa àbókí lórúkọ ọlọ́kadà yẹn. Ìgbà tá a gba machine yẹn lọ́wọ́ ẹ̀ a gba 4,500 lọ́wọ́ ẹ̀ àwa pa sínú igbó. ọkọ̀ máa fi ọmọ Yorùbá àgbákò mọ̀dé àgbákò lélẹ̀ yìí o. ẹ wá wá àwọn ọmọ mọ̀jẹ̀sí àwọn ọmọ kéékèèké kí lọ́jọ́ orí àwọn ọmọdé wọ̀nyí táwọn náà wọ́n ti ń jíyàn gbé wọ́n ti ń gbé nípa. ọmọ Yorùbá làwọn eléyìí o, wọ́n ń ṣe Fúlàní o. Fúlàní kọ́ làwọn ọmọ wọ̀nyí o. ẹ wá wo fọ́nrán tí mo gbé wá o. àwọn ọmọ kéékèèké nǹkan wà ńlẹ̀ wa o. ẹ jẹ́ ká mójútó àwọn ọmọ wa, ẹ̀yin bàbá ẹ̀yin ìyá, ẹ jẹ́ ká mójútó àwọn ọmọ wọ̀nyí. ẹ mójútó àwọn ọmọ wọ̀nyí kí lọ́jọ́ orí wọn nígbà táwọn ọmọdé wọn bá fi máa wọ 25, 30 ẹ rí i pé wọ́n ti di àjànàkú sínú ìgboro, wọ́n ti di aníní. kí lẹ́mọ̀ tó ń fowó ṣe tí owó náà bá dọ́wọ́ yín lè ní kí wọ́n fún ẹ ní 5 million kí ló mọ̀ tó fẹ́ fi ṣe? kí nìkan tí o mọ̀ lọ́pọlọ ẹ̀ kó fẹ́ fowó ṣe? ẹ lọ ra igbójọ, ẹ lọ ra kolos loud gbogbo ẹ lọ rà, ẹ bẹ̀rẹ̀ sí ń fà sọpọlọ. nígbà tí wọ́n ti ń rí igbó lọ́wọ́ ọmọ secondary school, nígbà táwa wà nílé ìwé ńgbà yẹn tá a bá rẹni tó ń fagbá ní báàrin o pé wọ́n tiẹ̀ ló ń fa sìgá ní báàrin, ẹ wo àwọn ọmọ kéékèèké wọ̀nyí, ẹ wo tútù wọn pa. nígbà tí wọ́n bá kó àtọjọ́ orí yín sí tán lọ fún yín ní 5-10 years in prison, by the time tẹ́ máa jáde ibi tí ẹgbẹ́ yín wà kọ́ ni wọ́n, ibi tẹ́ fi wọ́n lẹ̀ kọ́ ni wọ́n wà o. ilé ìwé ẹ̀ lọ ọ̀pọ̀lọpọ̀ nínú yín ní ẹni òbí tó lè tọ́ yín sí ilé ìwé ẹ̀yin lẹ yọmọkọ́mọ. màmá à ń gba machine lọ́wọ́ àbókí tó kàn jẹ́ Musa àbókí lórúkọ ọlọ́kadà yẹn. Ìgbà tá a gba machine yẹn lọ́wọ́ ẹ̀ a gba 4,500 lọ́wọ́ ẹ̀ àwa pa sínú igbó. ọkọ̀ máa fi dẹ́rù bà, ọkọ̀ máa fi harass wọn pé kọ́ lè mú owó lẹ́nu bí tẹ̀gbọ́n yìí ṣe ṣá lọ́rùn yẹn, bí tẹ̀ ṣá wọ́n ṣá ìgbà tó wá rí i pé kò tí kú tán mo á yí lọ́rùn. bẹ́ẹ̀ náà lọ́ní kì í. àwọn ọ̀dọ́ ọmọkùnrin belenja mẹ́ta ọmọ ọdún 18 àti 17. àwọn mẹ́ta yìí wọ́n parapọ̀ wọ́n pàdé Haúsá ọlọ́kadà torúkọ ẹ̀ ń jẹ́ Umar, tí ọ̀kan nínú wọn tó sọ wípé kí ọlọ́kadà ó gbé òun, ìyẹn Umar, ní agbègbè ibìkan ní Ògèrè. nígbà tí wọ́n ń lọ lọ́nà níbẹ̀ ni ẹnì kejì ẹ̀ ni wọ́n ti jọ parapọ̀ tí wọ́n ṣekú pa ọlọ́kadà yìí. ẹ wá ní báwo làṣírí ṣe tú? àṣírí tú nígbà tí wọ́n ń gbìyànjú láti ta ọ̀kadà Umar sí ẹni tí wọ́n fẹ́ tà fún tó béèrè fún ìwé ọkọ̀ ọ̀kadà. bí n bá ṣàrajà tó sì níwọ ló ní, màá rí ìwé pé tòótọ́ ìwọ ló ní ẹrù, àti wípé mo fẹ́ mọ bó ṣe jẹ́ tó fi sọ wípé o fẹ́ ta ọ̀kadà. ẹ̀wẹ̀ má jẹ́ ń sọ̀rọ̀ jù. nígbà tá a lọ wo ọ̀rọ̀ tí wọ́n sọ, a ó rí bí Sodiq Awókọ̀yà, Jimoh Ridwan àti Ọdúnayọ̀ Samson bí ọ̀rọ̀ náà bó ṣe wé mọ́ wọn lẹ́sẹ̀. àtẹlẹ́yìn tó jẹ́ wípé agbépolájà ẹ̀ ó ní òun ò wá rí, wọ́n nílé èyí tó wá yìí nǹkan, bó ti jẹ́ pé ẹ̀ẹ̀kan ìyẹn ti bá wọn ṣe rí, ṣùgbọ́n eléyìí tí ọwọ́ pálábá ti ségi kò sí níbẹ̀. nígbà tí wọ́n máa rọ́wọ́ tó wọ́n rọ́wọ́ tó àwọn mẹ́ta. ẹ wo ẹ jẹ́ ká wo fọ́nrán yẹn ká tó tẹ̀síwájú. Kí ni orúkọ yín? Ọdúnayọ̀ Samson ló kọ mi. Ọdúnayọ̀ Samson. Àpò ọlọ́kadà kan ni. Ẹ ṣe kí ni? Àpò ọlọ́kadà kan ni. Níbo nìyẹn ti ṣẹlẹ̀? Ní ọ̀nà ẹ̀rí. Ọ̀nà ẹ̀rí. Bọ́lá ọ̀nà ẹ̀rí wà? Nípẹ̀rù. Ìpẹ̀rù. Ọlọ́kadà kí lórúkọ ọlọ́kadà tẹ pa yẹn? Àmọ́ orúkọ ẹ̀. Ẹ mọ orúkọ ẹ̀?
Àbá lẹ ṣe wá rí tẹ́ fi wá pàṣẹ. Haúsá ni. Haúsá ni. Ọ̀kadà tẹ wá gbà lọ́wọ́ ẹ̀ ńkọ́? Wọ́n ti gbà padà lọ́wọ́ wa Ta ló gbà lọ́wọ́ yín? ní police station àwọn ọlọ́pàá. Ti gbà lọ́wọ́ yín. Bẹ́ẹ̀ ni wọ́n ti dá padà fún àwọn. Ó yá ṣàlàyé gangan ọjọ́ wo ló ṣẹlẹ̀, báwo ló ṣe ṣẹlẹ̀, yìí mélòó lẹ ṣe, ṣàlàyé lẹ́kùnrẹ́rẹ́. Ìjọ Friday ló ṣẹlẹ̀ Friday ọjọ́ wo oṣù wo? on the 8th nínú mọ́ǹtì yìí. October àbí? Bẹ́ẹ̀ ni nínú mọ́ǹtì yìí. Ó yá mo gbọ́ báwo ló ṣe ṣẹlẹ̀. Àgbẹ̀ ọlọ́kadà yẹn a ní ó máa gbé wa lọ síbi kan ibi tó ọlọ́kadà yẹn ti gbé wa lọ a ní kó drop wa ní ọ̀nà ẹ̀rì ibi tó ti drop wa ní ọ̀nà ẹ̀rì òun ni a fi ní kó dúró ta fi gbowó ọwọ́ ẹ̀ peter gbowó ọwọ́ ẹ̀ ẹ̀gbọ́n yìí wá fẹ́ gba Kí lorúkọ ẹ̀gbọ́n tó fẹ́ gba? Sodiq agbowó ọwọ́ ẹ̀ Òkè èlò lẹ gbà bí ti òun 55 bí ti ọlọ́kadà yẹn ṣe yọ weapon yẹn dagger wípé òun máa ṣáwa bóun máa ṣe anything bí àtẹ̀ní mind pé a máa pa ọlọ́kadà yẹn bí a kàn máa fi ń dẹ́rù bà a kàn máa fi ń harass wọn pé kọ́ lè mú owó lẹ́nu bí tẹ̀gbọ́n yẹn ṣe ṣá lọ́rùn yẹn bí tẹ̀ ṣá wọ́n ṣá ìgbà tó wá rí i pé kò tí kú tán mo á yí lọ́rùn Ìwọ fúnra ẹ ló yí lọ́rùn. bẹ́ẹ̀ ni ọlọ́ni Ẹnì kì í kẹta yín kọ́ àbí mélòó ni? àméjì níjọ́ yẹn Méjì péré náà ni. bẹ́ẹ̀ ni Ẹlẹ́kẹ̀ lorú ẹ̀ lélẹ̀. ẹlẹ́ẹ̀kejì dédé Alákọ̀ọ́kọ́ yẹn báwo ló ṣe ṣẹlẹ̀? aláwọ̀kan yẹn àpá ọlọ́kadà yẹn akọ̀dó lọ́wọ́ ẹ̀ Apá abọ́lẹ̀ ti ṣe yẹn. ọ̀nà ẹ̀rí náà níbẹ̀ Olórin náà ni. bẹ́ẹ̀ Níbo lọ lọ́rin yẹn gangan ìjọba ìbílẹ̀ ibo ló wà? ní pẹ̀rù náà ni Ìjọba ìbílẹ̀ Ìkẹ́nnẹ́ ló máa jẹ́ yẹn àbí? ti pẹ̀rù Ní ọ̀nà ẹ̀rí. bẹ́ẹ̀ ni Ọ̀nà ẹ̀rí ṣé odò níbẹ̀ ni báwo ló ṣe jẹ́ ẹ̀rí? ọ̀nà ibi odò náà níbẹ̀ ọ̀nà ibi Ọ̀nà odò ibi odò níbẹ̀. Ṣé kò kí ń sáwọn èèyàn tó ń gbàbẹ̀ kọjá ni àbí? Wọ́n forí dáwọn ẹni kò fi dáwọn. rárá Kò sí sáwọn èèyàn tó ń gbàbẹ̀ kọjá kí lórúkọ bẹ́ẹ̀ ẹlẹ́ẹ̀kan sí. ọdún àwọn Samson orúkọ mi ni Adébáyọ̀ Sodiq Adébáyọ̀ Sadiq láti láti ìlú Ìpẹ̀rù sà Bímbó láti ìlú Ìpẹ̀rù Ìpẹ́rù. Ògùn state Kí ló gbé yín débi? láti ìlú Ìpẹ̀rù Ògùn state nǹkan tó gbé wa débi a gba machine lọ́wọ́ àbókí tó gbọ́n jẹ́ Musa àbókí lórúkọ ọlọ́kadà yẹn ìgbà tá a gba machine yẹn lọ́wọ́ ẹ̀ a gba 4,500 lọ́wọ́ ẹ̀ àwa pa sínú igbó Níbo ni ẹ ti gbà apá abọ́lẹ̀ apá sí? ọ̀nà inú igbó ẹ̀rí ibẹ̀ bẹ́ẹ̀ ní Ìpẹ̀rù Ẹ̀yin mélòó lẹ pa? àméjì Ẹ̀yin àti tani fi orúkọ? èmi àti Samson Samson. bẹ́ẹ̀ Ẹni tó wà lẹ́gbẹ̀ẹ́ yìí báwo ni ẹ ṣe jẹ́? ohun àkọ́kọ́ tá a kọ́kọ́ ṣe ìta gba 3,500 àpà yẹn òun ni eléyìí tó dà inú gbé yẹn náà ni Iṣẹ́ wo gan lẹ́yìn ṣe? èmi ṣe jáde school ní sà Àjàgbé high school Àjàgbé ẹ̀sùn níbo bẹ́ẹ̀ níbẹ̀ wà? Ìpẹ̀rù Nípẹ̀rù rẹ̀. bẹ́ẹ̀ Ọdún wo lẹ jáde? yẹ yìí Ọdún yìí. bẹ́ẹ̀ Kí ló wá ṣẹlẹ̀ tó fi ń di pé ẹ ti ń gbọ́ ọ̀kadà lọ́wọ́ àwọn ọ̀dọ́? Samson ni ó mú àbá ìwà ń gbé Eléyìí. bẹ́ẹ̀ Ọmọ ọdún mélòó ni Samson jẹ́ báyìí? 18 Ẹ́? 18 ó ṣe pé 18 Ẹ̀yin fúnra yín kọ́? 18 18 àwọn ń kọ́? eléyìí 17 17. Bẹ́ẹ̀. Ẹ tẹ̀síwájú mọ̀ gbọ́. ìgbà tá a mú ọlọ́kadà yẹn dénú gbó yẹn à ń gbé kó fún wa ní owó kó mówó jáde Ṣé máa gbé lọ́lọ́kadà ni àbí báwo lẹ ṣe máa gbé? Samson ló máa gbé wọn wá láti Ìkẹ́nnẹ́ as ọlọ́kadà Okay. eléyìí ṣì lọ school ó ṣe bọ́ sẹ́sẹ̀ steering ni èyí lọ school ìgbà tó máa gbé ọlọ́kadà yẹn wá láti Ìkẹ́nnẹ́ ó ti pè mí lórí fóònù èmi ṣàtọ̀ pé kà máa ṣe ṣe ó ṣàtọ̀ pé kà ṣe pé òun ní ìdówó pé òun fẹ́ ṣe káàdì sórí fóònù pé àbí kankan bẹ́ẹ̀ yẹn ìgbà tá a mú tó inú igbó yẹn ọlọ́kadà yẹn wá yọ dágà ohun weapon pẹ̀lú ìgbàdì pẹ̀lú ìfúnpá ó yọ tí wàá kó òun rẹ́dì láti pa wá ìgbà tí àwa rò pé ó rẹ́dì láti pa wá kẹ̀ máa sọ fún Samson kó àǹgọ̀wẹ̀ sẹ́yìn bí àǹgọ̀wẹ̀ sẹ́yìn mo wá ṣá ní gbogbo ara Samson wá àdáwà nù oko ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ nígbà tí Samson wá sọ fún gbà kò má tí ì kú Samson wá yọ ọrùn sí kínní bẹ́ẹ̀ ni òkú ẹ̀ ń kọ́ bó ló wà? àbókí ti sí Báwo lọ́wọ́ ọlọ́pàá ṣe wá tẹ̀yìn? ibi tá a ti ń gun machine yẹn lọ àwọn ọlọ́pàá sọ fún ibi tá a ti ń gun machine yẹn lọ àwọn àbókí lórí wa ọwọ́ abìrì lọ́wọ́ wa wípé machine yìí kì í máa ń ṣe títí wà èdè ìjà sọ pé machine dádò òun ni àwọn àbókí wa ní pé táyé pé evidence tó wọn máa fi mọ̀ pé machine yẹn ọwọ́ lọ kó dọ́kúmẹ́ǹtì machine tí wọ́n jáde wọn ní pé káàkó tí èmi ò mọ̀ kàdà ń gùn Samson ló mọ̀ gùn ọwọ́ ní pé kí ọkọ̀ kìnìún yẹn jáde èdè ìwà yìí jáde wọ́n sọ fún wa pé ìṣẹ̀lẹ̀ àlọ́ já ọ̀kadà gbà nìyẹn. Ẹ̀kẹ́ lorú ẹ̀rẹ̀ tẹ́ ti ṣe? Sá Ẹ̀kẹ́ lorú ẹ̀rẹ̀ tẹ́ ti ṣe? ẹ̀kan tá a máa ṣe náà dédé sá bẹ́ẹ̀ ni eléyìí tí òun tó sọ pé wà tẹ́lẹ̀ ìjọ ṣe ń kọ́? bẹ́ẹ̀ ni àpá yẹn wà tẹ́lẹ̀ ìjọ ṣe kan wà tẹ́lẹ̀ ìjọ ṣe kan? gbà mẹ́ta lájọ ṣe ìṣe bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni Kílódé wà tẹ́ pàtàkì kọ́kọ́ yẹn? àpá
àkọ́kọ́ torí pé yẹn ó kàn wọ owó fún yín àbí ó fún wa lówó torí ẹ̀ láyé wí. torí pé ìkejì yẹn ò jọ̀wọ́ owó fún yín. ó ti àkọ́kọ́ yẹn torí pé ó fún wa lówó kò kẹ̀ yọ kò yọ ẹnìtì kò yọ dágà kò yọ kankan burúkú tí wà. ẹ̀kọ́ wo lẹ ti wá rí kọ́ nínú ìwà tẹ wù ní ìsìn. ẹ̀kọ́ tí ò dání mà. kí lẹ fẹ́ kí ìjọba ṣe fún yín. kò síjú àánú wò wá ni mà. kí lorúkọ ẹ. Jimoh Ridwan sá. Jimoh. Ridwan. láti bọ̀. láti ìlú Ìpẹ̀rù. Ìpẹ̀rù. bẹ́ẹ̀ni. kí ló ṣẹlẹ̀ kí ló gbé yín dé àgọ́ ọlọ́pàá. ní inú oṣù tó lọ ẹ̀gbọ́n Sodiq. kí ló kọ oṣù yẹn. October inú oṣù náà ni October ohun ní October náà ni ẹ̀gbọ́n Sodiq wọ́n á chájì nílé tiwa wọ́n ṣáà fún mi fóònù wọ́n gbé báàgì mi fún mi pé báwọn chájì fún wọn báwọn jù sínú báàgì yẹn àwọn á jáde lọ tí náà ti wá lọ àwọn ọ̀rẹ́ mi táyé adégbénulé wọ́n wá ní pé wá báwọn ní fíìdì tó àwọn yẹn ti lọ play ball pé tẹ́lẹ̀ bá ti gbé báàgì pé wá báwọn fíìdì tẹ́lẹ̀ ṣe wá dé mo á fẹ́lẹ̀ fún pé ó yá ẹni bá bá pè yín Samson ń pè yín èmi ò mọ̀ kí tó ṣẹlẹ̀ bẹ̀rẹ̀ wá gbé kọ̀ àwọn ẹni pé kó mọ̀ bọ̀ òun á sọ fún ọ pé ọ̀kadà lòun gbé bọ̀ àwọn ọlọ́pàá yẹn ní ibi junction ọ̀dọ̀ wa. kí ló kọ junction ọ̀dọ̀ yín yẹn. kí ló kọ junction ọ̀dọ̀ wa yẹn. Mọ̀bídù báyìí wà lọ pàdé ẹ̀ òun gan lọ́wọ́ kọ́ rí wa ló pè wá àṣàdúró ni ẹgbẹ́ bá sọ fún pé ó yá jẹ́ kọ́ ọlọ́kadà yẹn máa gbé wa padà lọ síbi tí àwọn ọ̀rẹ́ tèmi ti lọ play ball òun wá ní rárá o pé òun ní ìdòwò kún fẹ́ ṣe sọ́ọ̀rù pé káwọn ráyè lọ gba ọlọ́kadà káwọn gbà ó lọ́wọ́ ẹ̀ ibẹ̀ ni ẹgbẹ́ wa ní ara o tẹ́ ká má sí bẹ́ẹ̀ o ibi tẹ́ ká má sí bẹ́ẹ̀ rárá òun wá ní ara sẹ́ òun ní ìdòwò òun fẹ́ ṣe sọ́ọ̀bù lẹ́gbẹ́ ìṣẹ́ wà lọ pé ó yá ẹgbẹ́ wọn á dé ìbílẹ̀ ọ̀dọ̀ wọn wọ́n mú àdá wọ́n fèmí lọ́bẹ̀ báàgì tí wọ́n tọ́gbé fèmí lèmi fọ́bẹ̀ sí àtàdé ọ̀nà onúgbò yẹn àwọn lọ́wọ́ kọ́ bọ́lẹ̀ tó wá sọ fọlọ́kadà rẹ pé gbogbo owó tó ti pa kòkò wá ó wá mú 500 jáde pé owó tó ń pa ilé pé wá fẹ́ start ọ̀kadà ìmọ̀ àti ìdíṣẹ́ ìbẹ̀ lórí ọ̀kadà èmi dẹ̀ fẹ́ bọ́lẹ̀ tí mi sì fẹ́ bọ́lẹ̀ bí start ọ̀kadà tó tẹ̀jú àbáyé ni ọ̀kadà yẹn ṣubú tẹ́ pé èmi gán ṣèṣe níjọ́ náà ẹsẹ̀ mi níbi mi ṣèṣe níjọ́ yẹn mi wá ṣèṣe pé wá fẹ́ ráyè escape ni ẹ̀gbọ́n Sodiq dìmú ipò kílé tó fẹ́ sá lọ ọwọ́ àwọn kọ̀dà ìbòló wípé bolo ń sá lọ pé owó tó ti padà sẹ́ẹ̀ ó ní pé 500 tó wò ti pa náà lòún fún ẹ̀ àwa tọwọ́ bọ bọ́ksà ẹ̀ báyìí kó fọ́ táwọn jáde nìyẹn ló fi jẹ́ 45 wọ́n tún wá ń gba létí pé kílé tó fi ń parọ́ kílé tó fi ń parọ́ àwa filẹ̀ àwa tó ń pín sí ó lè gbé wa padà lọ sí Ìgbòho oníbẹ̀ ni ó wá gbé wa padà lọ sí ilé àwọn eléyìí ọ̀bẹ tó fún mi gan ó jábọ́ ní báàgì nígbà tó ọkàn rẹ̀ àti kébì tọ́kadà yẹn ṣubú ó jábọ́ àwọn àmàdá yẹn sílẹ̀ padà àwọn fọlọ́kadà yẹn lẹ̀ kó mọ̀ lọ inú owó tá a gbà lọ́wọ́ ẹ̀ wọ́n fi mi 1000 wọ́n fún Samson ní 1000 ẹ̀gbọ́n rẹ̀ gba 25 ó jẹ́ 45. èyí tí wọ́n bá wọn ṣe ó túmọ̀ sí pé wọn ọ̀pọ̀ ọlọ́kadà yẹn wọn ọ̀pọ̀ ọlọ́kadà yẹn gbà yẹn. èyí táwọn méjèèjì wá pọ̀ ọlọ́kadà olùwọ́ wà ń gbà náà. èmi ò tẹ̀lé wọn ilé lèmi wà èmi ò tẹ̀lé wọn. báwo ló ti wá rí kọ́ báyìí nínú ìṣẹ̀lẹ̀ yìí. mo ti kẹ́kọ̀ọ́ gan mo ti kẹ́kọ̀ọ́ àmọ́ ṣé òbí tèmi wà ní Ìbàdàn làwọn òbí mi wà bẹ́ẹ̀ ni wọ́n ti mọ̀. ẹ̀yin òbí ṣé a ti fojú wa rí bó ṣe ń lọ báyìí nígbà tí àwọn ọmọ ọdún méjìdínlógún ọmọ ọdún mẹ́tàdínlógún tí wọ́n ṣẹ̀ṣẹ̀ kọ wáyẹ́ẹ̀kì àbílẹ̀ tí ò tiẹ̀ tí ì ṣetán tí wọ́n ti ń ní lọ́kàn láti ṣe ohun tó tóbi ju agbára wọn lọ. ẹ jẹ́ ká máa dá àwọn ọmọ yìí dá olùkọ́ tàbí eléyìí tó ń kọ́ ṣáláka níye bó ti lọ ọ̀dọ̀ gẹ́ẹ̀ látàárọ̀. ẹ jẹ́ ká rántí wípé ohunkóhun tí àwọn ọmọ yẹn bá dà wọ́n á fi so orúkọ ẹbí wa. nítorí náà àwọn òbí ẹ jẹ́ ká mójútó àwọn ọmọ wa dáadáa. a lè sọ pé gbogbo òbí ni kò lówó tó fẹ́ fi tọ́mọ. a ti rí ọmọ tí wọ́n rán lọ sílé ìwé tó jẹ́ pé
ó lò bí 5 years nílé ìwé wọ́n dẹ̀ ti lé kúrò ní school ṣùgbọ́n ó ń gbé pẹ̀lú àwọn ọ̀rẹ́ ẹ̀ tó rẹ̀ǹtì ilé sí gbòòrò. Kí la àwùjọ wa fẹ́ dà lọ́jọ́ ọ̀la? Òun la ṣe ń pariwo. Ẹ jẹ́ ká gbára wa kúrò nílẹ̀ yìí, nílẹ̀ Nàìjíríà, ká dá dúró. Torí ọ̀rọ̀ Yorùbá nation sì gan kò tiẹ̀ yé wa àmọ́ bí tán dorí ẹ̀ kọ́. Òun tọ̀rọ̀ ni gbogbo wa ti dojúkọ olóṣèlú ń sìn. Ṣùgbọ́n Ọlọ́run á bá wa ṣe gbogbo ẹ̀ o. Ọlọ́run á bá wa ṣe gbogbo ẹ̀. Ẹ̀yin olólùfẹ́ wa, ẹ̀yin náà ẹ wo fọ́nrán yẹn tẹ́ wò tán. Ṣó yẹ kó rí bẹ́ẹ̀? Ṣó yẹ ká máa ríru eléyìí láwùjọ wa? Ṣó yẹ ká máa ríru eléyìí? Ẹ jẹ́ ká fi eléyìí ká fi la àwọn ènìyàn wa lọ́yẹ̀. Ẹ play fọ́nrán kẹ́ gbé àwọn ọmọ wa jòkó kẹ́ play fún wọn. Kẹ́ fi bá wọn sọ̀rọ̀. Ẹ fi talk sense ọpọlọ àwọn ọmọdé wọ̀nyí. Éèjì wọn ti kéré jù sí gbogbo àwọn nǹkan tá à ń rí yìí. Ọpọlọ wọn ti kéré jù sí. Ọpọlọ wọn kéré jù sí gbogbo àwọn nǹkan tá à ń rí yìí. Ẹ̀yin ọmọ kéékèèké ẹ ti mọ bó ṣe ń yíyàn lọ́rùn, ẹ ti mọ bó ṣe ń fọ́gi mọ́yàn lórí. Pẹ̀lú ọjọ́ orí yẹn ẹ ti ẹ̀rọ kẹrò lẹ́ẹ̀mejì pé tọ́ọ̀pọ̀ alábàwá bá tiẹ̀ ségi, ibo ni mo mọ̀ tó mo fẹ́ wà. Ẹ̀ẹ́dẹ̀ ṣàánú àwọn òbí yín. Àwọn òbí tó bí yín sìn ọ̀pọ̀lọpọ̀ yín náà kì í ṣe pé ọ̀pọ̀lọpọ̀ náà àwọn òbí náà ò tọ́ yín. Wọ́n á rí àwọn tí òbí ò tọ́, wọ́n á dẹ̀ rí àwọn tó yẹ kí wọ́n tọ́ àwọn ni wọn ò gbẹ̀kọ́. Torí òbí mi gan ò ráyè tọmọ. Wọ́n á máa lọ from one party to another ni. Ọmọ adé nílé ìwé ẹ̀ nílé yẹ àpò ọmọ wò. Kí ló wà nú báàgì ẹ̀? Ibo ló ti rí nǹkan tó wà nú báàgì? Kó tó di pé ó máa lead sí irú nǹkan tó ṣẹlẹ̀ yìí. Ẹ̀yin òbí tẹ́ bá mójútó ọmọ ẹ̀ ti máa rí fìrìfìrì ẹ̀ ti máa rí. Àgùntàn bá jẹ́ rìn àjẹ̀gbẹ́, bẹ́ẹ̀ náà lẹ́yìn bàbá ṣe sọ. Nígbà tí mo wo fọ́nrán yìí ẹ̀rù bà mí pé pẹ̀lú ọjọ́ orí àwọn ọmọdé wọ̀nyí. Mo wà ní at the age of 15 years ni mo ti mú owó wá sílé wá fún ìyá mi. Màá lọ ṣiṣẹ́ alágbàṣe. Bẹ́ẹ̀ ni mo sọ. Mo ń sọ fún yín ní gbogbo ìgbà pé ọmọ oko ni mí. Màá lọ gba iṣẹ́ alágbàṣe, iṣẹ́ oko, màá roko, màá mú owó wálé. Owó tán bá fún mi, màá mú wá fún ìyá mi, wọ́n á fi ra nǹkan sílé. Mo rántí dáadáa. Yes. Màá lọ gbaṣẹ́. In fact, kọ́lọ́n kó ràn wá lọ́wọ́ ni. Ṣé èpè ni irú ìyá yẹn á máa ṣe fún yàn? Àdúrà ni wọ́n máa ṣe. Torí pé láti ilẹ̀ nǹkan tó ń fi kọ́ wa nìyẹn. Àbí màá wá gbowó yẹn sì máa lọ fi rárá kúrà. Tí n bá ti ráṣọ táwọn ẹgbẹ́ mi tí ìyá wọn rà fún wọn, àwọn tí ìyá wọn lówó tán bá rà fún wọn, èmi náà máa lọ ṣiṣẹ́, màá make sure pé mo ra aró aṣọ yẹn. Màá rà sọ́rùn, inú ìyá mi náà á dùn. Eléyìí yẹn náà mo fi bò wọ́n láṣìírí nìyẹn. Mo fi bò wọ́n láṣìírí ń bẹ̀yẹn nìyẹn. Bó yẹ kó ṣe rí gẹ́lẹ́ nìyẹn. Kì í ṣe pé ká wá yọ ọmọ kọ́mọ sí gbòòrò, ká yọ ọmọ kọ́mọ. Ẹ̀yin ènìyàn wa, bó ṣe ń lọ rèé o. Kò dẹ̀ ṣe ń dúró náà láti gbé wá fún kẹ́ wò. Ẹ bá wa pín, ẹ bá wa share. Ẹ wo tó ń lọ láwùjọ wa. Ẹ wo tó ń lọ láwùjọ wa. Ẹ wo tó ń lọ láwùjọ wa. Gbogbo nǹkan ní Fúlàní. Tí wọ́n bá rẹ́ni tó wọ́n bá rí wọn mú sí, wọ́n á ní Fúlàní ló gbé ẹni tó ń pa yẹn pa. Wọ́n á ní Fúlàní ní gbogbo ẹ̀ là ń dìlé orí Fúlàní. Ṣé Fúlàní náà wà ló ń ṣe léyìí sí? Àìmọye àwọn ọmọ Yorùbá tí wọ́n mú nídìí ajínigbé. Àwọn tó jíyàn gbé ní Ògbómọ̀ṣọ́, ṣèbí wọ́n lọ́mọ Yorùbá wà lára wọn. Ṣèbí wọ́n lọ́mọ Yorùbá wà ńbẹ̀. Torí wọ́n ti sọ pé tí ò bá lọ́wọ́ ara lé nínú, àlejò lè mọ bí tán sì òkú afọ́jú sí. Òun ni àwọn gbogbo nǹkan tá à ń rí yìí. Òun làwọn nǹkan tá à ń rí yìí. Ọlọ́run ní jẹ́ kó bàjẹ́ fún wa. Èmi ọmọ iná ni. Thank you.